Ògún gbọ́ ó ti padà di wàhálà, ó ti padà di gòbe. Ọba Ghandi di Orúmọ Gàlégàlé àbí Orúmọ Gàlégàlé 1 of Ògbómọ̀ṣọ́. Wọ́n ti gbé òfin kan kalẹ̀. Òfin yẹn ó ní agbára fún gbogbo ọmọ Yorùbá náà gbòfin yẹn kalẹ̀ fún o. Wọ́n ìmọ̀pọ̀ bá yẹn náà ó lágbára tó bẹ́ẹ̀ yẹn o. Pìtìpìtì ayé padà bá àwọn bàbá Tinubu ní Kano o. Ṣé mo ṣe fídíò kan láàárọ̀ tí mo jùlẹ̀ tí mo sọ̀rọ̀ nípa bàbá wa Bọ́lá Ahmed Tinubu? Gbogbo ọmọ Yorùbá tó yẹ kẹ́ ẹ support mi wípé dáàdì wa wọ́n attack wọn ní Kaduna. Èébú lẹ̀ ń bú mi. Mo ti rí àwọn ìyá kan tí Yorùbáwùyí wo máa bá ẹ jà alẹ́ máa bá jà ó yẹ ẹwọ́nú fóònù wa. Ṣé bó yẹ kí gbóyìn support mi ni pé Yorùbáwùyí jẹ́ ká lọ síbẹ̀, ká lọ sí Kaduna, èmi àti yín kájọ máa lọ pé dáàdì wa lẹ fẹ́ attack kájọ lọ jà. Wọ́n á bú mi. Sọ̀rọ̀ nípa Ọláyọmí ọmọ Kóyèkí náà. Kóyèkí náà máa collect nínú fídíò yìí. Trust me. Orílẹ̀-èdè Yorùbá ni mo dúró fún. Ṣùgbọ́n ọ̀rọ̀ tó bá Ghandi sọ yìí, ó máa ní advantage o, ó dẹ̀ máa ní disadvantage. Yóò mọ̀ ọ́ lẹ́yìn, Ọba Ghandi yóò mọ̀ ọ́ lẹ́yìn, àjàǹtì ilé. Ẹ bá mi share fídíò kó bá àwọn Ògbómọ̀ṣọ́ kọ́ máa bọ̀ pé ọba wọn òfin tó fi lẹ̀ yìí ó lágbára. Tẹ́ bá wá like òfin yẹn ẹ kọ sí comment section. Tẹ́ bá like ẹ̀ sófin àbí condition. Ẹ wo mi gbọ́ English, no English. Ẹ bá mi kọ sí comment section. I love you. Bá fẹ́ jẹ oyè ní Ògbómọ̀ṣọ́, o ò nídìí láti fún Ṣọ̀ún ní kọ́bọ̀. But owó tó fẹ́ fi jẹ oyè a máa sọ nǹkan tí o máa kọ́ fún ẹni. Òótọ́ nìyẹn o. So ibi tẹ rí yẹn, ọjà yẹn, ẹni tó fẹ́ jẹ oyè òun ló ń kọ́. Òun mo ti sọ pé a máa kọ́ bíi 10 rú ẹ̀ sí north and south. Àwọn olóba kọ́ àwọn tó bá fẹ́ jẹ oyè. Òótọ́ ni o, ẹ jẹ́ sọ fún yín, oyè Ṣọ̀ún òun ṣòyè kékeré. Ìwọ tó bá sọ pé ó ti wọ́n jù, ó lè lọ jẹ níbòmíì. Bọ̀ tó bá fẹ́ jẹ oyè Ògbómọ̀ṣọ́ land, àánú ẹ̀ lówó o. Kí wọ́n sọ pé à ń ta oyè ní, à ń ta ní, ẹ wá mú wa fún yẹn. Force anybody. Òótọ́ ni mo sọ, force anybody. Ẹ jẹ́ sọ kankan fún yín, mo sọ náà fi lé nìyí. Mo níṣẹ́ rí àwọn tí wọ́n ń jẹ oyè. Wọ́n á fún Ṣọ̀ún ní owó kan. Wọ́n wá pe olórin. Olórin wá san 20 million fún olórin. Ìyá kọrin 6 hours. Ó gba 20 million ó lọ. Kò sí ìyẹn mọ́ o. A fẹ́ kọ́ police station 5 police station. Ẹ jẹ́ sọ̀dí fún yín. A fẹ́ kí èèyàn kan sọ pé ẹ fẹ́ lé iṣẹ́. Ṣé èèyàn kan máa dáṣẹ́ ilé iṣẹ́ lẹ̀ níbi tí ò sí security? Bàbá àbí tó bá yẹ kó jí owó yẹn ni kò ní dálẹ̀. So we need security in this town. Mo dẹ̀ ti bá àwọn ọlọ́pàá. A ṣiṣẹ́ bẹ̀rẹ̀ gbogbo ṣẹ́kàdé ṣe tàbá ti jí láàárọ̀ títí tàbá ti lọ lálẹ́ fún ọmọ Ògbómọ̀ṣọ́ láì ṣe fún ọjọ́ ni mo sọ fún yẹn. A ní education, a ní AI and computer. We are going to start to train people. Tí wọ́n bá ti fún wa ní kọ̀mpútà yẹn, ibi tí a fẹ́ ṣe sí south ní technical college wà lẹ́yìn. Tí a bá ti ṣe CBT center yẹn tán, we will be training people ní kọ̀mpútà because that is the way of the future. We will train as many people as possible nítorí àti ní kọ̀mpútà. So ẹni tó bá fẹ́ tó bá ní Easter àtúnyẹ̀wò nítorí iṣẹ́ yóò fi dẹni gíga o, ìwé yóò fi dẹni gíga o. Ó tọ́ ni mo sọ yẹn o. Kábíyèsí, ẹ bá wa ṣe kábíyèsí, ẹ ṣe kábíyèsí o. Ọ̀rọ̀ tó bá Ghandi sọ yìí kí lẹ rí sí? Bóyá kí n fún yín ní ìṣẹ́jú kan kẹ́ fi kọ kọ́mẹ́ǹtì nǹkan tẹ́ ẹ rí sí comment section.
torí pé láàárọ̀ yìí tí mo post bínú ṣe ń bí mi wípé wọ́n bú dádì wa wọ́n fẹ́ attack dádì wa ní Kaduna State dádì Bọ́lá Ahmed Tinubu bí mi tí mo fara ya tó dàbí ẹni pé àmọ́ lọ́wọ́lọ́wọ́ ìgan Kano ti ń gbóná báyìí Kano ti ń laná bóyá protest ni kí n pè àbí riot ó ti ṣẹlẹ̀ ní Kano lórí ọ̀gá bàbá Tinubu Kaduna náà lọ lánàá tí mo post fún yín dájí tí wọ́n ti fẹ́ attack wọn now Kano ti ń gbóná báyìí máa play fún yín nínú fídíò yìí bóyá kí n fún yín láyè ohun tẹ́ bá rí sí nǹkan tó Oba GHANDI sọ yìí ẹ bá mi kọ sí comment section Yorùbá ẹ gbọ́ nǹkan kan mọ́ o ó dàbí ẹni pé ẹ tiẹ̀ fẹ́ gbọ́ ń pa lórí ọ̀rọ̀ Tinubu ẹ gbọ́ anything wọ́n bú mi débi wípé mi tiẹ̀ wá rí ẹnìkan nínú yín tó lè sọ pé Yorùbáwùyí nìṣó ńlẹ̀ àwọn tó fẹ́ àtàkì Tinubu jẹ́ ká lọ fèsì wọn èèyàn kan nu yóò tiẹ̀ lè sọ bẹ́ẹ̀ àwọn ìyá kan tún ń pè mí Yorùbáwùyí tó bá ṣọ́ ara so ẹ gbọ́ nǹkan kan dádì wa ṣáà ni ọ̀rọ̀ yín ti sú mi lórí péjì Yorùbáwùyí wọ́n ti húfà wọ́n ti bọ́nú etí ẹ̀fẹ́ gbọ́ anything tayọ orílẹ̀-èdè Yorùbá àbí freedom for Sunday Igboho gbogbo tẹ̀fẹ́ gbọ́ náà nìyẹn méjì yẹn náà ni free Sunday Igboho free Yorùbá land orílẹ̀-èdè Yorùbá ní kíákíá Yorùbá nation no going back àwọn èèyàn wọ́n ti fẹ́ jẹ mí ẹ ká sọ̀rọ̀ nípa Oba GHANDI ṣé nǹkan tí wọ́n ṣe ṣó dáa àbí kò dáa wọ́n ní gbogbo ẹni wọ́n fẹ́ jẹ oyè ní Ògbómọ̀ṣọ́ àwọn ò ní ìdíkò fún Ṣọ̀ún ní owó wọ́n ní wàá fi owó yẹn àwọn máa sọ ohun tó máa kọ́ fún ẹni bóyá máa ní kó lọ kọ́ cocoa house ní o bóyá máa ní kó lọ kọ́ company ní o bóyá máa ní kó lọ kọ́ factory ní o mo mọ̀ pé tó bá kọ́ factory sílùú wọn àwọn òun náà máa benefit jù níbẹ̀ tó bá kọ́ company sílùú wọn àwọn òun náà máa benefit jù níbẹ̀ tó bá kọ́ hospital tó kọ́ àwọn nǹkan oríṣiríṣi schools sílùú wọn bá mi máa dá nǹkan táwọn èèyàn lè kọ́ àwọn amenities tó máa ń wà nílùú tílùú máa fi ń gbòòrò ẹ bá mi kọ sí comment section bóyá àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ bóyá wọ́n á rí fídíò ẹ bá mi share fídíò mi ẹni tó mẹ́ta ṣé rí ẹ mọ èṣù tẹ ẹnìkan send voice kan sí mi wọ́n ní èèyàn mélòó ló ń wò wá mọ́ èèyàn mélòó ló ń gbọ́ wa Yorùbá nation wọ́n fi ń jalè ní wọ́n fi ń ṣe kíní ó fọ́nì sí mi Ọlọ́run because tẹ bá wo show wa kò sí ẹ ní comment kódà bó jẹ́ one lẹ máa kọ ẹkùn kọ one kódà bó jẹ́ ẹ káàárọ̀ nìkan ẹkùn kọ ẹ káàárọ̀ ntẹ ẹ kọ́kọ́ ló kan YouTube àbí Facebook the more tí ẹ bá engagement bá ń wà the more tí fídíò a máa rìn síwájú ẹ ṣe pé àwọn Igbo tàbí other people other tribe tó máa ṣe show ní show wọn ṣe máa rìn I don't want to say this kó dàbẹ̀ ni pé torí owó tó ń san fún wọn ni iṣẹ́ kì í ṣe pàwọ́ tá à ń sọ̀rọ̀ yìí nìkan la máa ṣiṣẹ́ kì í ṣe àwọn tó ń jagun nìkan ló máa ṣiṣẹ́ kì í ṣe Sunday Igboho nìkan ló máa ṣiṣẹ́ kì í ṣe Ọba Akintoye nìkan ló máa ṣiṣẹ́ gbogbo apáta la máa ṣiṣẹ́ kódà kó pé orílẹ̀-èdè Yorùbá nìkan la fẹ́ lẹ́kọ̀ọ́ èèyàn kan lè kọ kọ́mẹ̀ntì 50 tí ò sí nǹkan tó máa ṣẹlẹ̀ the more tẹ́ bá ń kọ kọ́mẹ̀ntì ẹ̀ ń gé even tẹ́yàn kan bá kọ kọ́mẹ̀ntì kan nǹkan tó kọ yẹn bóyá òótọ́ ni ẹ kọ sábẹ̀ pé òótọ́ ni àwọn tẹ́ ẹ tó kọ ẹ disagree pẹ̀lú ẹ mo disagree pẹ̀lú ẹ òun ló máa ń fún fídíò ní engagement àwa kan sì dúró ògùn gbọ́ lórí ọ̀rọ̀ lóye Sunday Igboho Àdìsá ọmọ Adéyẹ Májàsọ́lá Igboho ṣá àti orílẹ̀-èdè Yorùbá àwa kan ọmọ kìíní kan takú ni wá o tó bá ń gbọ́ ọmọ takú ni wá o atakú sórí ẹ̀ ni ogun ló máa ń ṣìyàn mú èpè ò kí ń ṣìyàn jà mo like voice message yẹn mi kàn fẹ́ play ẹ̀ ni because nínú voice message yẹn tó ń sọ̀rọ̀ yẹn gan
tó bèèbú pé gbogbo àwọn táwọn ṣe Yorùbá nation ó lè ní wọ́n kinní kan ó dárúkọ ẹnìkan pé ń gbowó fún Yorùbá nation nísìnyí kọ́ ó ti jáwọ́ ń bẹ̀ kò gbowó fún Yorùbá nation mọ́ kinní ó ṣàǹtẹnumọ́ orúkọ onítọ̀hún ni ọlọ́mọ àti wà lọ́mọ àfiṣẹ́ wò ọmọ tó bá fi ṣẹ́ wò gbogbo nǹkan ló máa ń jọ lójú ṣùgbọ́n at the end of the day àbí at the end of ọ̀rọ̀ tó sọ ó sọ̀rọ̀ kan tó dùn mọ́ mi gbogbo ẹni tẹ́ ìṣílẹ̀ Yorùbá nation ó lè ní àdàbí tó bá jẹ́ wípé ẹ̀ ń gba owó yẹn ẹ fi ń ṣe nǹkan tí wọ́n ní kan fi ṣe lókù tẹ́ bá ná sórí ọ̀nà Yorùbá nation lókù àdàbí tó bá yẹ pé olóyè Sunday Igboho ṣá tó bá yẹ pé ó wà nílé tó ń ṣe bísínẹ́sì ẹ̀ tọrọ kọ́bọ̀ tó ń claim pé wọ́n fún ní 200,000 naira wọ́n fún ní àdàbí tó bá ṣe pé kò ti ní rí jù bẹ́ẹ̀ yẹn lọ tó bá ṣe pé ó wà nílé àdàbí tèmi Yorùbáwùyí bá gba owó yín a fẹ́ lọ rọ̀ pa o a fẹ́ lọ rẹ̀ pa o a fẹ́ lọ ra kúlíkúlí o a fẹ́ lọ ra àdóńkùwà o ẹ mú owó wá o àdàbí tabarẹ́ni tí mo pè ní kọ́nà tí mo gba owó onítọ̀hún wa lè bọ́ta ìpè ló máa pa onítọ̀hún lórí Yorùbá nation yìí o àwọn tó ń fún mi tọrọ àwọn kan wà tó yẹ pé kí ni wọ́n máa ń pè wọ́n náà wọ́n máa ń fún wa super sticker àjẹmọ́nú mi ni bó ṣe yẹ pé bó ṣe ń wà káùntì náà là ń ní àwọn tàtún pé torí ilẹ̀ Yorùbá àwọn kan tó máa wà tó máa pé Yorùbáwùyí jẹun fún $10 àwọn ìyá arúgbó $5 $2 àjẹmọ́nú tèmi nìyẹn so inú mi dùn pé ó sọ pé àdàbí ṣùgbọ́n ètò bá wà ní comment section show yìí náà ẹ bá mi kọ àdàbí tó bá yẹ pé Sunday Igboho wà nílé àdàbí tó bá yẹ pé owó tí ó máa pa tó bá wà nílé níbi iṣẹ́ àdàbí tó bá ṣe wípé ọmọkùnrin yẹn wọn ò sùn ilé ẹ̀ náà wọn ò lépa ẹ̀mí ẹ̀ tí owó ò lè rà ó mà ṣe o ìyẹn ẹgbẹ́ kan ló wà ó yá gbogbo yẹn tẹ̀lé mi ká lọ ẹ jẹ́ ká lọ Agége kọ́ là ń lọ Kánò là ń lọ Kánò ẹ lọ wo àrà tí àwọn ọmọ Fúlàní àwọn ọmọ nọ́ọ̀tì tí wọ́n fi dádì mi pa lọ àbí dádì wa kí máa pè mí nìkan ni mo ń claim pé dádì mi àrà tí wọ́n fi dádì mi dá ní Kánò ọ̀nà ọ̀dẹ̀ ṣe mí kí la wá fẹ́ ṣe ìbá ìtòrí ọlọ ẹ já lọ bẹ́ẹ̀ ká tó lè bá mi download tap send wàhálà ẹ̀ lè nà mí ẹ̀ kàn máa pariwo ni bá mi download tap send díẹ̀ ló promo code Abiola TTS ní àkọ́kọ́ tó bá kọ́kọ́ fẹ́ send owó sílé áàpù tẹ̀ ń wò yìí ọlọ́run ẹ̀ tẹ̀ ti lò thank you so much mo appreciate yín ojoojúmọ́ ni wọ́n kí aṣẹ́wó ń kí yín aṣẹ́wó dé gbogbo là ń ṣẹ́ àti dọ́là àti pounds kò sówó tẹgbẹ́ wá tà ṣẹ́ gbogbo pátápátá là ń ṣẹ́ bandalo tap send ẹ̀rọ promo code mi má gbàgbé láti lo promo code yẹn Abiola TTS ẹ gba bonus lákọ̀ọ́kọ́ tẹ́ bá ju owó sí Nàìjíríà anywhere tẹ́ bá wà ẹ ṣe ẹ ká dọ́dọ̀ dáàdi wa ẹ̀ẹ́dá.
bóyá ẹ káàbọ̀ dẹ̀ ni mo fẹ́ sọ ṣé inú yín ti dùn inú yín dùn bí wọ́n ṣe ń fa pósítà ya báyìí bàbá Tinubu ẹ máa bọ̀ nílé Àkànbí olódòdẹ ẹ máa bọ̀ nílé Kaduna lẹ lọ tó fẹ́ àtàkì yín ilẹ̀ ò tí mọ́ táìmù wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fa pósítà ya ní Kánò ẹ wo ọmọ tó kékeré tó mú kinní dání yẹn bó ṣe ń gún kinní yẹn tó wáyé pé bàbá Tinubu náà ló mú bó ṣe máa gún wọn ní nǹkan lọ́rùn nìyẹn àwọn ọmọdé ọmọ ṣànṣànṣàn ni wọn àwọn ọmọ gẹ̀ǹgẹ̀ǹ orí wọn ti yí o orí wọn ti fa epo o àwọn ọmọ yìí ọpọlọ wọn ti ń ṣòfà float wọn ò gbọ́ nánà wọn ò gbọ́ ń pa wọn ò gbọ́ anything o ẹ̀yin náà Oba Ghandi mi mọ̀ bóyá èèyàn support nǹkan tí wọ́n sọ because mo tún rò nígbà mi mọ̀ bóyá tẹ́ bá ṣe àṣèrò ṣá because mo tún wo kàn mí pé kí ló tún lè bá nǹkan tó ń sọ yẹn kí ló tún lè bá jáde kí ni nǹkan tó máa dá níbẹ̀ advantage yẹn ṣó pọ̀ ju disadvantage lọ àbí disadvantage máa pọ̀ ju advantage lọ wọ́n sọ̀rọ̀ police station márùn làwọn máa kọ́ ìlú tó bá sí security kò lè sí èèyàn kan àwọn èèyàn lè gbé business wá síbẹ̀ ìgbà kan àwo kan nǹkan táwọn ń ṣe nílùú ọmọ Ògbómọ̀ṣọ́ làwọn ń ṣe fún ó dáa lọ́dọ̀ kan ṣùgbọ́n mi tún wò pé ó tún ní àwọn disadvantages kan disadvantages tẹ́yìn bá mọ̀ pé ó ní ẹ bá mi kọ sí comment section advantage tẹ́yìn bá mọ̀ pé ó ní ẹ bá mi kọ sí comment section ẹ má kọ comment lọ rẹpẹtẹ ẹ bá mi split ẹ kí lè sọ wà lè máa kà advantage tó ní ni o kíníkan o ẹ fìyẹn lẹ bẹ́ẹ̀ kẹlẹ ẹ make it short tó bá tún pé disadvantage ló ní o ẹ tún kọ yẹn náà so ẹ lè kọ comment nígbà 5 or 1 million times do it ṣe ti click thumb up lórí show yìí abẹ́ kan ń wò mí ni tí mo bá lọ pe àwọn ọmọ Kano state ẹ bá lọ pa àwọn ọmọ Kano street mo kọ́kọ́ fẹ́ sọ mo lọ pa àwọn Kano state wá báyìí tí mo lọ pa àwọn Kano state wá báyìí ẹ ní láìkẹ́ ẹ Ọlọ́run ogun gbọ́ ẹ lè láìkẹ́ ẹ can you imagine ṣẹgbẹ́ kan nìyẹn wà ohun tí Oba Ghandi orúmọ gàlégàlé lórúkọ orúmọ gàlégàlé one Ògbómọ̀ṣọ́ mo tí wọ́n sọ ìkílẹ̀ rí sí ṣe fẹ́ kàn ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ then bàbá Tinubu Yorùbáwùyí mo máa ń pariwo fún yín ẹ mọ́ bọ̀ nílé o ẹ mọ́ bọ̀ Tinubu mọ́ bọ̀ nílé mọ́ bọ̀ nílé eléyìí tó ń ṣe a lè ṣe nílẹ̀ Yorùbá o àwọn gòdògòdò àti jáde ó yẹ deploy army síbẹ̀ ó yẹ deploy army àbí ẹ deploy sójà ó yẹ ẹni káwọn ọlọ́pàá wọ́n lu ọlọ́pàá pa ní Kano state ń jọ̀wọ́ wọ́n lu DPO òkò náà fi fọ́ orí ẹ̀ fídíò yẹn ò ṣe máa ṣó ni wọ́n nílẹ̀ lóko báyìí tó fi lẹ́pa àwọn ọlọ́pàá ẹgbẹ́ wọn ò lè gbà àwọn tó dẹ̀ lóko pa yìí wọn ò ju bí mẹ́ta àbí méjì àbí mẹ́ta lọ because mi ò lè wo tán gbàtí kò ti fọ́ òkúta náà lámọ lórí mi ò lè wo mọ́ àwọn ọlọ́pàá tó yẹ pé the scene pẹ́kẹ́ ò dẹ̀ mí pẹ́kẹ́ kókó ò dún wọn lẹ́nìkan lọ síbẹ̀ ó ṣe kinní kan ó kú sí wọn lọ́dọ̀ bó ṣe pé kò tiẹ̀ dá èyí tó kú sí wọn lọ́dọ̀ nílọrin kí Mr. Ẹgbẹ́tòkun lọ síbẹ̀ kí náà sọ wọ́n ní àmúwọ́ Ọlọ́run ni inna lillahi wa inna ilaihi raji'un wọn lọ́lọ́run ló kọ́ bẹ́ẹ̀ àwọn ní Kánò wọ́n ṣe ìdájọ́ kíákíá ni wọ́n fi òkúta fọ́ orí DPO wọ́n lu DPO pa bàbá Tinubu Ọlọ́run má jẹ́ àṣírí o tí wọ́n bá kó sówó àwọn ilé wọ́n lè lu yàn pa o ẹ máa bọ̀ nílé ẹ pawọ́pọ̀ pẹ̀lú Oba Ghandi Ògbómọ̀ṣọ́ bàbá Awùjalẹ̀ Ọọ̀ni Aláké kí ló kọ àwọn ọba Aláàfin gbogbo ẹ̀yin ọba ẹ pawọ́pọ̀ Ọbásanjọ́ bàbá Wọlé Ṣóyínká gbogbo yín pátápátá kí oyè tó ń fàbá Wọlé Ṣóyínká ń jọ̀wọ́ wọ́n láwọn àwọn òfóyè sẹ̀ mo ti bí àwùfá ẹni àbí kí ló kọ sí pé òun bèèrè lọ pé prof ẹ padà gba oyè wọ́n sọ pé ilé àwọn wà trapped ni at least is 90 ẹ pawọ́pọ̀ ọmọ yín ló wà lẹ́yìn òdì yẹn kò lè wálé
ẹ rò pé ẹ fi ṣèkà èyí tẹ̀ wọ́n á lé náà náà fi gílé yín kiri yẹn ẹ wo nǹkan náà gbé dání any small thing pẹ̀lú bàbá rìgá wọn yẹn aṣọ wọn yẹn wọ́n máa dá gbẹlẹ́ ẹ tó máa lù pa náà wá ẹ̀yin ọmọ Yorùbá wà láàyè ẹ̀ náìsì mo wá ju fídíò lẹ̀ tó yẹ kẹsàn pé Yorùbáwùyí níṣó ní Kánò àbí Kaduna ní ká lọ jà ẹ wá ń bú mi protest náà bẹ̀rẹ̀ ní Kánò yẹn wọ́n lè bí ń pa wọ́n ní Tinubu ò ṣe dáadáa fún wọn ṣé káwa náà bẹ̀rẹ̀ protest nílẹ̀ Yorùbá ṣé ẹnìkan lọ́pàá jáde fún wa táyé sọ pé a kì í ṣe nǹkan kan náà nìyẹn àwọn kan lè jáde láti protest láti destroy billboard 2027 admission Tinubu wọ́n bẹ̀rẹ̀ sí ní fàyà wọ́n bẹ̀rẹ̀ sí ní sun níná wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe gbà à ń pẹ́kẹ́ omi ẹnìkan ò jáde pé kí ló dé tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ táná béèrè ó tẹ̀lé bí wọ́n mo táwọn bá ní Yorùbá nation no going back gùdùgùdù lè máa dà síta ó ti scatter Ọlọ́run you don read Yorùbáwùyí lórúkọ mi Yorùbáwùyí ni mo ń jẹ́. If you are seeing this page for the first time, I am the one and only Akalolu of Yorùbá land. Adáwọnlẹ̀ Yorùbá. Ọmọ jọmọ lọ. Ìyólóyè tí ó pé méjì. Abẹ́ní ọmọ tí ò ṣe é pààrọ̀. Ẹni tó máa pààrọ̀ tí ó máa déwájú federal government tó bá sáìnì ó máa déwájú Elédùmarè. Èèyàn kí Ọlọ́run lọ fẹ́ ó lè kú bí 99 times years. Tó bá padà wá sáyé kó wá di mẹ̀kúsẹ́là. Ṣẹ́gá wà kan àgbọ̀ nánà. Aláwàlá ògùn gbọ́ àgbọ́ wa ń pa ọ́ lórí orílẹ̀-èdè Yorùbá yìí lórí kómìnira adébáwá yìí bẹ́ẹ̀ nìkan bá lọ ẹnìkan máa wà ní bẹ́ẹ̀ nìkan bá lọ ẹnìkan máa dé ni tá a bá délẹ̀ wa ẹni burú mọ́ ó ń retí ẹni tó máa sọ fún ni gbogbo àwọn tó ń fi Yorùbá nation lu jìbìtì wọ́n mọ́ra wọn kódà báwa ò mọ̀ wọ́n àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá mọ̀ wọ́n àwọn tó ń pa àwọn èèyàn sí kọ́nà tó ń gbowó lọ́wọ́ wọn tó yẹ pé wọ́n dẹ̀ fi ń ṣe àpò ara wọn ni ara ẹni tó yẹ pé ó máa sọ lórí iṣẹ́ ẹ̀ pé ẹ fún wa lówó o ẹ kẹ́ẹ̀pù kíní máìkan kóònù ẹ má ka ohun mi bíbí yìí o ara tó kún wà lórí péjì wọn tó máa sọ pé ẹ fáwọn lówó o ẹ fáwọn lówó tó dẹ̀ yẹ pé wọ́n fi ṣe nǹkan tí àwa èmi àti yín jọ ń rí nínú Yorùbá nation yìí àìmọye èèyàn ló ti employ èèyàn at least àwọn ọmọ tó ń ṣe Koyeki media bringing the world closer to your doorstep at least wọ́n ń gba ṣéǹjì kan bóyá lọ́sẹ̀ bóyá lójúmọ́ bóyá lóṣù mo ti rí kan tó ń sọ news ńjọ́ wo ohun ẹ má dùn nínú news gan o tó ń kàròyìn and Koyeki ó dẹ̀ tún gbé a máa bá wa gbé sórí íńtánẹ́ẹ̀tì a máa ṣe káàkiri kan bringing the world closer to your doorstep kò máa ń ṣọ̀fẹ́ tá a bá fi àwọn ọmọ tí òun ò bá dárò ọgbọ́n yẹn èmi ò ní sùúrù ẹ̀ mo ní fẹ́ ṣèrìn kiri ní Yorùbáwùyí káwọn èèyàn bá mi lọ káàkiri àti mo tíyàn méjì ti ṣe tó yẹ pé wọ́n ti wà gbígbá aráàlú èmi ò ṣaráàlú òyìnbó tẹ́yìn kan máa ganu tì mí you dey play ẹ wá kíní kan ìyàwó mi fẹ́ ṣe birthday ọmọ mi fẹ́ ṣe birthday obìnrin kò lè ganu sọ́dọ̀ mi kò sí nǹkan tó jọ I spend the little I have on reasonable things tí mo sọ pé nǹkan ní Yorùbáwùyí táwọn kan ti dó àwọn tó ṣe dáadáa wà àwọn tó ṣe dáadáa pàpà àwọn tó jó obìnrin ni mo rí pé wọn many of them are married women and again pàpà mi ò tiẹ̀ ráyè tó nǹkan ẹ wo extent Koyeki tó ń go to láti kó àwọn ọmọ yẹn mọ́ra tí kinní kan bá ṣẹlẹ̀ Fúlàní wọ́ọ̀bì kan o bí Koyeki máa ń da àwọn ọmọ ẹ̀ sí títì ni I don't know Koyeki media bringing the world closer to your doorstep ibi tá a dé yìí nísìn àwọn kinní kan àwọn ọmọ kan ní kinní kan wọ́n tún ti wọ̀lú o èní ní 25 of kinní kan bójú owó data wọ́n máa gbà o n tó ń pè ní empowerment ni is empowering some people. So if you see people saying as a Yorùbá nation ń bá gbowó lọ́wọ́ ẹ̀ tó bá bọ́ta sọ ìpè Ògún ló máa pa ẹ́ o
tí n bá pè yẹ pé ẹ fún wa lówó kan àfẹ́ fi ṣe kinní kan owó tán dá fún mi jọ mo sì ń sọ lórí show mi every time mo tún ń sọ lẹ́nu owó náà ṣì wà lọ́wọ́ mi mo tó dẹ̀ ń ṣe àkáǹtì ẹ̀ tàtà dáwó fún mi Mr. NLA Ọ̀jájú ni owó security tẹ̀ dá ó wà lọ́wọ́ mi dì sín ó wà lọ́wọ́ mi ojoojúmọ́ ni mò ń sọ àkáǹtì ẹ̀ dẹ̀ wà nílẹ̀ tó mo ti dárúkọ gbẹ̀yìn tẹ fún wa lówó mo lè wọ́n tí mo bá dárúkọ ẹ̀ mo ti ní o bọ́ọ̀tà kó sọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ màá fún ẹ lépè wọ́n tí mo bá dárúkọ ẹ̀ so mo lè mọ̀ sí dárúkọ oníkàlùkù mo ti sọ yìí tẹ́ ẹ fún wa so wà lọ́wọ́ tèmi o kò tẹ̀sí lọ́wọ́ mi pàápàá ó wà lákàntì pa mi tó ń gbà èmi ò yó ni ebi ò pa mí aṣọ 150 àbí èèyàn kan ló aṣọ ìtẹ̀wò yìí ẹnìkan ló fún mi àwọn Yorùbá nation tí wọ́n fún mi ní àbí mo ti ẹ̀ rà ó dàgbọ́n bá wọn polówó ń gbà yẹn ó dàgbọ́n mo rà I paid for it tí wọ́n wọṣọ 1 kọ́bọ̀ yìí nàìjíríà ó pè mí o àwa ò ní yá nǹkan lọ́wọ́ yìí àdẹ̀ ní tọrọ ọmọ bá à ní àṣìṣẹ́ ni o tí ó bá wá tó tó bá wá fún wa sí ọ̀tọ̀ nìyẹn àwọn oúnjẹ ọmọ bá à ní àjálẹ̀ o èmi ò lójú kòkòrò Kóyèkí tó ń ṣe yẹn lẹ́yìn òun pé àwọn nígbà tá a rí ọ̀rọ̀ ìbánisọ̀dé yìí hẹ́pù kínní kan àwọn kínní kan mi fẹ́ jáde afẹ́ra dúró alálẹ̀lẹ̀ Yorùbá máa béèrè lọ́wọ́ gbogbo yín Ọlọ́run ogun gbọ́ alálẹ̀lẹ̀ Yorùbá ó máa bí yín kínní ń fa ìfàsẹ́yìn fún Yorùbá nation everybody ẹ ti wọn pè Yorùbá nation jalè oníkálukú ń sún mẹ́yìn ẹni tó bá máa sún mẹ́yìn kó sún mẹ́yìn the more kò sí space táwọn kan bá sún mẹ́yìn àwọn kan máa sún lọ wájú táwọn kan bá sún mẹ́yìn àwọn kan máa sún lọ wájú táwọn kan bá sún mẹ́yìn àwọn kan tó máa sún lọ wájú bó ṣe máa rí nìyẹn tó bá bẹ̀rẹ̀ marathon ẹ pé tó bá ti pe on your mark set go bọ́dẹ̀ máa ń yìnbọn marathon ní gbúù ẹ pé bíi 2000 minimum èèyàn ló máa wà lórí field fún marathon àwọn àrí ní New York níbi bí yòó tó bá fà ṣe marathon gbogbo àwọn máa dé sórí ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ yẹn ẹlòmíì ò ní rìnrìn kò ní sá eré 5 minutes bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ táti máa rìn tẹ̀lé wọn gbogbo èèyàn tó lọ sí marathon kó ló fẹ́ lọ gba mẹ́dà àṣírí ni mo bẹ́ fún yín yẹn gbogbo èèyàn tó lọ sí marathon kó ló máa dé finish point àbí kí ni wọ́n máa ń pè gbogbo èèyàn tó lọ sí marathon kó ló máa parí ẹ̀ kò ń ṣe ti ikú kò ń ṣe tààrùn many people will get tired on the way and you cannot force them láti ṣe kíni you can't force them they are tired and they will relent that is it and nobody tó máa bèèrè pé kí ló ṣẹlẹ̀ tó fi dúró àwọn péréje àwọn péréte àbí péréje ni àwọn náà máa dé ibi tí wọ́n takùn sí yẹn èèyàn kó ló máa ṣe number 1 àsíá number 1 nìyẹn kó ló máa nà àsíá Yorùbá nation síwájú sókè káwọn number 2 number 3 number 4 number 5 number 6 gbogbo èèyàn tó bẹ̀rẹ̀ marathon kó ló máa ń parí ẹ̀ ògùn gbọ́ gbogbo èèyàn tó bẹ̀rẹ̀ marathon kó ló máa ń parí ẹ̀ so ìwọ tó bá mọ̀ pé kò tí ì sú ẹ kò tí ì rẹ̀ we move ó yá sọ pé we move sọ pé pọ̀ we move àwọn kan move ṣùgbọ́n àwọn olóṣèlú yẹn wọ́n sì máa join ní wa àwọn ọba yẹn wọ́n sì máa join ní wa ìbọn náà ti ń rata sí wọn nídìí nílẹ̀ Haúsá yìí 2027 àwọn náà ò mọ nǹkan tó máa bí Tinubu ẹ má jẹ́ káwọn fáǹsì mi gbọ́ bàbá Tinubu ẹ jọ̀ọ́ ẹ bá mi rí nísòlè Sunday Igboho ẹ jọ̀ọ́ ṣe ti gbọ́ àwọn fáǹsì mi wọn ò dáa gbogbo àwọn fáǹsì mi tọ́pátá ni o mo fẹ́ fẹjọ́ wọn sùn yìí wọn náìsì ṣe dẹ̀ pé èmi ọmọ yín ẹ̀yin dáàdì mi torí máa sọ pé dáàdì wa nísìn ọmọ wa gé mi òkè dáàdì gbogbo wa lẹ́sìn ó dá ẹ jẹ́ ká sọ pé dáàdì gbogbo wa dáàdì wa bá Tinubu ẹ bá mi rí nísòlè Sunday Igboho ẹ yẹ lé sí ẹ yẹ jẹ́ káwọn ọmọ tí ò tó fòrò díẹ̀ máa wọ ẹnu sí lára ẹ yẹ ní sàdìsà 2027 yẹn kò sú ọ̀fẹ́ ní ìbòdì Nàìjíríà yẹn ọlọ́mọdé arógun ni
ogun ló ń ṣẹlẹ̀ káàkiri àgbáyé yìí kíní kan ìránù kí ó yẹ wọ́n fẹ́ dá tọ́jú wọ́ọ̀dù wọ̀ ńlẹ̀ wọ́n ló máa ka gbógun tọ́jú wọ́ọ̀dù wọ̀ àwọn kan ló kù 3 days ẹ̀dá mi ṣàwọn tẹ́bí tara tọkọtọmọ táwọn olólùfẹ́ mi àwọn fáǹsì mi má jẹ́ abógun lọ́wọ́ má jẹ́ abógun lọ́wọ́ má jẹ́ abógun lọ́wọ́ tó wá bẹ̀rẹ̀ yẹn tó wá bẹ̀rẹ̀ ti Nàìjíríà náà kí la máa wá sọ na wetin we go talk ẹ wo Yorùbáwùyí lórúkọ mi lẹ́ẹ̀kan sí if you have not subscribed to this YouTube channel ẹ bá mi subscribe sí ṣé wá rẹ́yìn tẹ́ bá mi subscribe sí Ìrìnkèrindò Yorùbáwùyí ẹ̀yin tí ẹ follow mi lórí Ìrìnkèrindò Yorùbáwùyí ẹ̀yin jẹ́ kí Yorùbáwùyí Ìrìnkèrindò Yorùbáwùyí ẹ̀yin jẹ́ kó máa mẹ́hẹ̀ ẹ̀yin wọn bá yẹn tẹ́ tún wò ẹ̀dẹ̀ láìka àwọn tó tẹ̀ wá lórí ẹ̀ tó bá ti wọ́n tó máa kọ́mẹ̀ntì. bí ṣe máa ń ṣẹ́jú ní kékeré nìyẹn ó ń ṣẹ́jú bí èkúté tó kó sínú ata. I miss you, Yayi Lagbe. May your soul continue to rest in peace. See you some other time.